Kí ni ìwúlò òkùnkùn àti ìmọ́lẹ̀ nínú ògo? Ìwé tẹ́ fún mi bí ni pé kí ni ìwúlò òkùnkùn àti ìmọ́lẹ̀ nínú ògo. So dá pé nǹkan tá máa treat lé nìyẹn àbí? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣé èmi gan nǹkan tẹ́ sọ yìí ó jẹ́ nǹkan tó lágbára bẹ́ẹ̀ síbẹ̀síbẹ̀ Ọlọ́run máa jẹ́ wá agbára iṣẹ́ òkùnkùn nínú ògo. Ẹ rí pé nígbà tí nínú ìwé Genesis 1 na Bíbélì sọ pé ayé wà jújù ó ní òkùnkùn dẹ̀ bu ojú ibú. So ẹ̀mí Ọlọ́run rá bàbà kí ló fà á? Òkùnkùn tẹ́ sọ yẹn iṣẹ́ òkùnkùn ó mú kí ẹ̀mí Ọlọ́run máa rá bàbà. Ẹ̀mí Ọlọ́run ò lè rí nǹkan kan ṣe bó ṣe jẹ́ ẹ̀mí Ọlọ́run tó níṣe mú rá bàbà kò rí nǹkan kan ṣe tó dẹ̀ jẹ́ pé ó ní nǹkan tó jẹ́ kó ṣe. Ojú ibú ló wà. Ojú ibú yẹn ní pé ibi tí ọ̀pọ̀lọpọ̀ ihun rẹ̀ ohun ayọ̀ ó wà bẹ̀. Ojú ibú sẹ́ńtà tó ibi tí ó jẹ́ kó bẹ̀rẹ̀ sí ṣùgbọ́n tó gbé òkùnkùn bolẹ̀ níbẹ̀ kò lè ṣe kankan. Kí ló wá ní ìdíbẹ̀ yẹn sà? Ẹ̀rí pé iṣẹ́ òkùnkùn ni. Iṣẹ́ òkùnkùn kì í jẹ́ kéèyàn lè ṣe kankan. Èèyàn máa ń rí ìjákulẹ̀ ni. Iṣẹ́ òkùnkùn kò lè jẹ́ kéèyàn ṣe kankan. Èèyàn máa ń rí ìdádúró ni. Iṣẹ́ òkùnkùn kò lè jẹ́ kéèyàn ṣe kankan. Èèyàn máa ń rí ìdíwọ́ ìdènà. Òun ni iṣẹ́ òkùnkùn kò ní fún ẹ láṣeyọrí. Gbogbo nǹkan tó bá wà lọ́kàn ẹ láti ṣe kò ní lè ṣe. Áńgẹ́lì yẹn gan nǹkan tó ó ní nǹkan kan tó wá ṣe níbẹ̀ yẹn tẹ́mi Ọlọ́run fẹ́ ṣe nígbà tó fẹ́ dá ayé òun ọ̀run ṣùgbọ́n kò lè ṣe because òkùnkùn bojú ibú. Àfìgbà tí ẹ̀mí mímọ́ ràn lọ́wọ́ òun ló ṣe jẹ́ pé títí dìsìn téèyàn kan bá ṣubú Bíbélì sọ pé orí méjì ó sàn ṣe orí kan téèyàn kan bá ṣubú orí kejì á ṣe kí ni á gbé dìde. That is why tó ẹ pé tí ẹnìkan bá tó kún iṣẹ́ òkùnkùn bá ń bò mọ́lẹ̀ tí ó bá ní wòlíì tí wòlíì ẹ̀ gbàdúrà fún tó jẹ́ ènìyàn lọ́rùn gidi tí ò sinmi lọ́sùn àti lóru lórí ẹ̀ ògo onítọ̀hún máa farahàn. Ẹ rí pé nínú Genesis yẹn Ọlọ́run ló pàṣẹ ìmọ́lẹ̀ fún ẹni tí ò lè rí nǹkan kan ṣe nítorí pé òkùnkùn bojú ibú. Now nígbà tó Ọlọ́run pàṣẹ ìmọ́lẹ̀ dé òkùnkùn ṣe kí ni ó paradà lẹ́sẹ̀kẹsẹ̀. Iṣẹ́ òkùnkùn nìyẹn. Iṣẹ́ òkùnkùn mi máa ń wá báyìí tó yẹ pé ibi tí wọ́n bá gbà kọjá orin kan máa ń sọ pé ibi mo gbà kọjá tógun fi wọ inú ayé mi bàbá mi mo gbàbẹ̀ kọjá kò dágun padà sórí ológun. Ibi tí mo gbà kọjá tógun fi wọ inú ayé mi ẹ̀mí ni mo gbàbẹ̀ kọjá kò dógun padà fọlógun. Nígbà míì àwọn ibì kan wà tí èèyàn máa ń gbà kọjá máa bẹ̀rẹ̀ sí sọ ibòmíì ó lè jẹ́ 3 junction irú àwọn tó máa ń jí lọ́bì kan láàárọ̀ tó bá jí ló ìkórí mẹ́ta ní bàbá wọn á ti gbé ẹbọ gbàǹgà wọn á ti gbé sílẹ̀ tó bá fojú kó ẹbọ yẹn ó lè má ṣe rere mọ́ wọ́n lè di lọ́wọ́ ó lè tibẹ̀ kó àgbákò àìsàn ibi tó gbà kọjá nìyẹn. Tí ò bá sí ẹ̀mí mímọ́ àti lè bọ́ lọ́wọ́ ogun yẹn ó máa ṣòro láti ṣe ìyẹn kìíní. Ìkejì ẹlòmíì ibi tó gbà kọjá bóyá ọkùnrin tàbí obìnrin tọ́jọ́ ń ṣe àṣepọ̀ kò yẹ yín níbi àṣepọ̀ tó gbà kọjá yẹn ó lè mú kí ìgbìmọ̀ òkùnkùn kó borí ẹ̀ kó má rí ọ̀nà àbáyọ mọ́. Ibi tó gbà kọjá yẹn ẹlòmíì ibi tó ti jáde wáyé ó lè jẹ́ pé ara ìyá àbí bàbá tó bí ọ̀rọ̀ náà máa dà pé èmi mo ní nǹkan mi ọmọ mi ni. Ìyá kan ọmọ ẹ̀ lọ sí Amẹ́ríkà títí 10 years nígbà tó máa dé inú ti bí ìyá gan torí kò sọ fún ìyẹn kó tó lọ bẹ̀rẹ̀ bó dẹ̀ ṣe délé ó kọ́lé sí tó gèètì ní ọ̀nà Ṣàngó bẹ́ẹ̀ ó kọ́lé lọ́pùsì ẹ̀ ṣe everything kó dẹ̀ padà bọ́nà ṣe dín nìyẹn. Kí ló wá dé tí gbogbo kìíní ò dẹ̀ bọ́ sí mọ́ ó dẹ̀ ti nílé lọ́hùn náà ti ní kíní kan náà kó dẹ̀ padà ọ̀dọ̀nù fẹ́ nígbà tá a wádìí ìyá ẹ̀ pẹ̀lú ẹ̀ bá wa mú wa lórí òkè ìyá ẹ̀ pẹ̀lú ẹ̀ bá wa the next thing ìyàbá dẹ̀ mú kàn wọ́n ìyàbá pé ó bá dọ̀ ọmọ ẹ̀ mú lọ́wọ́ pásítọ̀ ẹ gbà mí o ẹjọ́ náà ó là fún nígbà tí máa fojú ẹ̀mí wò ọwọ́ tí ìyá yẹn dì mú ìyá di okùn ṣéènì mú ó wá sọ ọmọ ẹ̀ dẹran ó wá ń kọ́ fọwọ́ ẹ̀ ó fi okùn dé mo tún wò pé ṣebí ìyá yìí sọ̀rọ̀ lẹ́nu pé kán gbà wọn kọ́mọ òun kọ́ náà là fún and then òun náà ló tún dé lọ́wọ́ tó wá ń fàbọ̀ bí okùn ẹran yẹn ní pé ó ti bìlí pé irú àwọn pásítọ̀ tó máa ń fọwọ́ dàpọ̀ máwọn ẹlẹ́ni òkùnkùn nínú so kí n dàpọ̀ mọ́ òun káwọn jọ mọ́mọ́ yìí ò gbọ́dọ̀ lọ ló ń sọ ìtò ń sọ púpọ̀ náà láàfin yẹn
pé pásítọ̀ ọmọ ìyá alágídí ni o má jò orí bí lọ. Èmi dẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọdé tí mo jẹ́, mo stubborn láwọn ibìkan nínú àdúrà. Báyìí mama kí ló ń ṣẹlẹ̀? Mo rí pé ilẹ̀ di ọmọ yín tẹ́ mú dání tẹ́ ìjò rọ́nà lọ. Kí ló ṣe? Ọmọ wòyá rẹ, ìyá ẹ ló ń dì ẹ́. Àwọn méjèèjì àní máa friend ọkọ ẹ ọmọ ẹ náà tẹ̀lé wọn á wojú mi pé ṣé mo mọ nǹkan tí mò ń sọ? Ìyá tó bí tó dẹ̀ gẹ̀lé lórí ni mo ní ìwọ fìyẹn lẹ̀. Ibi tó gbà kọjá tó mú gbà wọnú ayé ẹ nìyẹn. Nítorí pé o lọ sílùú òyìnbó, o fìyà yẹn sílẹ̀, kò fẹ́ kó fi múlẹ̀ mọ́ tóun fi kú. Àpótí dẹ̀ ni màmá gbé kalẹ̀ pé àpótí lòun ló máa ń jókòó déètì, o ò ní bí lọ mọ́. Màmá kò sí solution ọmọ yín nínú church yìí. Ẹ̀yin fúnra yín tẹ̀dé, ẹ̀yin ní kẹ́ ẹ lọ tú. Ọ̀rọ̀ yẹn di agbègbè church gbogbo èèyàn ń wò. Àwọn tí wọ́n ti fẹ́ máa lọ tẹ́lẹ̀ wọ́n padà wọ́n jókòó pé àwọn ò rírú eléyìí rí. Now mo ní kò ń ṣe pé mi náà ni mo di akékaka lójú ọlọ́rọ̀ àbí pé kí lọ lọ́rọ̀ sí. Ẹ̀mí mímọ́ tó ń gbénú mi òun ló tú àṣírí. Tẹ́mi mímọ́ bá dẹ̀ ti dúró, ẹ̀mí òkùnkùn àti ẹ̀mí mímọ́ wọn ò lè jọ tò. Fún díẹ̀ yìí ní ilé jọ́yìn ìyá yìí kí n bá a so ọmọ ẹ̀ mọ́lẹ̀. Mo láti sọ òótọ́ lọ bẹ̀ ìyá ẹ̀, kò nídìí àwẹ̀ kò nídìí kankan. Tínú ẹ̀ bá ti tú, alágbára nìyá ẹ̀, ó dẹ̀ fagbára tó mú ó fi dì ẹ̀. Nǹkan tó ń sọ ní pé nǹkan mi ni, kò sí ẹni tó kàn, kò kàn wòlíì, kò kàn anybody. So ìwọ alátiṣe ló máa ti ṣe. Tó bá kú pé ìwọ nìkan dọ̀bálẹ̀ kò so mú, máa sọ fún pé every year wàá máa wá. Ìwọ náà mọ̀ pé ìwọ nìkan ló bí, ìwọ náà tún bí ọmọ kan sílẹ̀ fún kó tó sá lọ. So in tó ń bi nínú nìyẹn. In tẹ́mi sọ yìí òun ni solution tí Ọlọ́run fi hàn mí. Wọ́n ní kí ni mo fẹ́ ṣe sí, mo ní kò sí nǹkan tí máa ṣe sí. Nǹkan tó bá ní ká máa ṣe sí, ó possible kí ìyá ẹ fi ẹlẹ̀ lẹ́rọ̀ dání ká bẹ̀rẹ̀ sí wọnú agbára. Nítorí pé tá a bá wọnú agbára tí ìyá ò bá fi ẹ wọ tí ò bá fi ẹlẹ̀ lẹ́rọ̀, ó máa sọ̀yà di àtẹ̀gùn. Ó dẹ̀ mọ̀ túmọ̀ tó bá sọ pé èèyàn sọ̀yàn di àtẹ̀gùn. Wàá rí pé Mọ́dékáì ò fẹ́, Ámánì ò fẹ́ kí Mọ́dékáì kú lẹ́nu géètì. Láti ẹnu géètì gan ó ti pinnu pé kó lọ sínú ikú. Bẹ́ẹ̀ nígbà tí Mọ́dékáì mọ Ọlọ́run tó pe Ọlọ́run ẹ̀, ó sọ Ámánì àti ọmọ mẹ́wàá támánì bí àti ìyàwó ẹ̀ ṣeréṣe àti gbogbo ìbátan rẹ̀, ó sọ wọ́n di àtẹ̀gùn nílùú Ṣíṣánì láti ọba Ásúrésì ní ìkólọ Bábílónì. Wọ́n di àtẹ̀gùn, wọ́n dẹ̀ ṣègbè tó dẹ̀ sẹ́ pé òkú wọn náà fi kún gbogbo ìgboro. So ó máa rápùn. Mo ní ṣùgbọ́n tó o bá fẹ́ kí ìyá ẹ kó di àtẹ̀gùn, kẹ́ ẹ fojú sunkún ẹnikẹ́ni, lọ bẹ̀ ìyá ẹ, ó ṣe ṣe kó gbọ́. Kí àkúmà náà kóbìnrin náà tó rí ọ̀nà àbáyọ. Eléyìí ò ṣe pé bóyá pé ọ̀tá ìta àbọ̀tà ìyá tó bí gangan. So nígbà míì ibi tí èèyàn gbà kọjá ó máa ń jẹ́ ìgbìmọ̀ òkùnkùn. Tó bá dẹ̀ ti jẹ́ ìgbìmọ̀ ẹ̀ náà, iṣẹ́ tí mọ́lẹ̀ máa ṣe òun ni pé gbogbo ẹnikẹ́ni tó dá dúró wípé kò ní kọjá. Ókè mo gbélé kan jọ́ kan tí ayé bá fẹ́ kí mi láàárọ̀, èmi dẹ̀ ni mo máa ń tọ́jú àgbàlagbà. Mo ti bèrè slippers wọn, mo ti ra slippers wọn, máa ra ké fún wọn, mo ṣàfẹ́ múnú wọn lò. Tí ayé bá ti jí láàárọ̀, á súnmọ́ àbọ̀sápọ̀tù. Ọkọ mi ò mo yíra òkun, ọkọ mi ò mo yíra òsì o. Tí n bá dọ́fíìsì pa gbogbo sí nǹkan kan. Kí ló ń ṣe mí? Mo lè gba àwẹ̀. Ọlọ́run fi àwẹ̀ ó fi dèmí lára jù. Mo bá bọ́ sí àwẹ̀ yìí, mo bá bẹ̀rẹ̀ sí gbà àwẹ̀. Tó bá dòru, ẹyẹ kan á bà sórí ilé mi gbáwù. Tí màá mọ̀ nínú gbígbà tó fẹ́ wọnú ilé, wàhálà dé. Èmi náà bẹ̀rẹ̀ prayer gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́. Nígbò ya asín méjì wọnú ilé. Ẹ̀mí Ọlọ́run sọ pé o gbọ́dọ̀ pa sí ìlú ni o. Èmi ò tí ì rí ibi tí asín ti ń dúró báyìí tó ń káwọ́ sókè tó ń bá odidi ẹni tó ga gbọ̀ngbọ̀n tó ń bàjá. Asín yàrá ẹ̀ dúró báyìí. Àfìgbà tí mo rí pa. Mo rí kan pa lọ́jọ́ yẹn. Ìjọ́ kejì mo rí kejì pa. Ẹ̀rí nígbà tí Ọlọ́run sọ pé o ti ṣẹ́gun. Mo ní ta ni mo ṣẹ́gun ẹ̀? Ọlọ́run fẹ́ yàn mí. Nígbò dáàrọ̀ onítọ̀hún ló máa jí pàdé mi láàárọ̀. Bí mo ṣe ṣílẹ̀kùn yáyà ti máa ṣọ́. A máa ṣọ́. Tí mo bá ti ṣílẹ̀kùn, ọkọ mi ẹ mo ní màmá máa tí yìí dànù. Ẹ wọnú yàrá àwọn ọkọ yín lọ. Ẹ wọnú tẹ bá tún dún sójú. Tí n bá tún jí tí mo rí yín, mo wá rẹ́ǹtì lé lọ́wọ́ yín. Mo ń tọ́jú yín bí ọmọ. Tí n bá tún jí tẹ́pẹ́ yìí ni mo kò tẹ dúró sẹ́nu ọ̀nà mi. Ipe kí n káàárọ̀, ó máa ń nira màmá wọn. Látòní lọ, ọmọ ẹ̀ jáde pé kí ló dé ọ̀nkú? Ẹ sọ fún mọ́mì kọ́ máa jí wá bá mi bẹ̀yẹ ó ṣe solution. Ọ̀rọ̀ tí mo sọ yìí ó ṣe solution.
àfìgbà tí mo dọ́fíìsì tí mo dorí kodò lẹ́mi Ọlọ́run sọ pé this is your solution ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣe báyìí ṣùgbọ́n nígbà tí mọ̀lẹ́ tán ìyàgò ò lè dúró mọ́ bẹ́ẹ̀tù tí mo kọ́kọ́ rí báyìí ìbùkún yà lùmí ni tí mo tún yọ mọ́tò tí mo gbé mọ́tò tuntun wálé báyìí ìyá ẹ̀ bẹ̀rẹ̀ sí síkì ni nítorí pé ìyá yẹn wọn kì í ṣe rere nínú ilé wọn gbogbo ìṣerere àwọn tẹ́nàntì á kó á lè máa fi ṣe ṣùgbọ́n nítorí pé mò ń nọwọ́ sí mò ń ṣe lóore mò ń dùn nínú àánú ó farahàn èmi nìkan nínú ilé yẹn ni mo ṣeré láti inú ilé yẹn mo dẹ̀ ṣeré mo kú òmẹ́rà mo lọ ra lẹ̀ ó yà lẹ́nu ó dùn ún wípé nígbà tí Ámánì tí Dáfídì tó kán kó ìkólọ ẹ̀ lọ tó fẹ́ gba ìkólọ ẹ̀ padà Ámánì kó ọ̀pọ̀lọpọ̀ nígbà tí mo fẹ́ kó gbogbo tí ayé ti ń kó tó ti ń gbà lọ́wọ́ àwọn èèyàn ọ̀run gbà fún mi so fún díẹ̀ yìí iṣẹ́ òkùnkùn ni kíyàn rí ìdèwọ́ àbí kíyàn rí ìdènà ìwọ tó bá ń rí ìdèwọ́ àti ìdènà lọ́wọ́ iṣẹ́ òkùnkùn ni má rò pé owó kan wà bẹ́ẹ̀ tó bá ti ń rí nǹkan tẹ́ pé ọ̀tọ̀ ní nǹkan tó ń rò ọ̀tọ̀ ní nǹkan tó ń rí má fọ̀rọ̀ pé bí a pé life will die and die such is life such is kíni tí òkùnkùn yẹn bá rí kíká ẹ mọ́ tó sọ ẹ́ di gbúrúgbúrú wàá mọ̀